Ogun Lagunlagun, Arunmolegun, Lakuregbe àti gbogbo Arariro generally. Bismillah. Bẹ́ẹ̀ ni ẹ bá mi gẹ́ẹ̀tì ẹ̀rù dídì ẹ ti rí. Negro pepper. Ẹ gẹ́ẹ̀tì ẹ bá mi gẹ́ẹ̀tì èpo igi àfàrà àti èpo igi àgánwó, èpo àfàrà àti èpo igi àgánwó. Ẹ gẹ́ẹ̀tì méjèèjì. Ẹ bá mi gẹ́ẹ̀tì egbò igi sápó, ó di mẹ́ta bẹ́ẹ̀ yẹn, àti kíni àti àìdán. Ẹ bá mi gẹ́ẹ̀tì ẹ̀ pẹ̀lú àìdán. Ẹ sè é lágbo, kọ́ọ̀pù kan láàárọ̀, kọ́ọ̀pù kan lálẹ́. Farabalẹ̀ kó gbọ́ fídíò ìdílẹ̀ kó dẹ̀ fi fídíò ìránṣẹ́ síwájú kó tó ṣiṣẹ́ àbí tó bá iṣẹ́ ìtọ́ nǹkan tó bá lágbára fi sákàǹtì àwọn ọmọ aláìní. Account number ní fáwọn ọmọ aláìní 0932981364. Charity account 0932981364. GT Bank Nigeria, Global Dahiratu Dhikrlahi Islamic Organization. Gbogbo ẹ̀yin tẹ́ nídìí nọ́mbà wa àbí tẹ́ fẹ́ rí wa, a wà ní Abraham Adesanya Lekki Ajah Etiosa Lagos. Ẹ WhatsApp wa lórí +234 810 913 1425. Àwọn product wa ní made in India, packed in South Africa. Egbògi ni, powder ni, wọ́n wà effective, especially fún gbogbo wọn tó tún wá ń wojú Ọlọ́run ọba fọ́mọ tó ti ń dààmú lórí ọmọ. Gbìyànjú kó contact Global Dahiratu Dhikrlahi Health and Spiritual Department. Wàá fi inú ṣoyún, wàá fẹ́ ìgbọ́mọpọ̀, wàá lọ fún full package wa. Kódà kó máa rí píríọ̀dù ẹ mọ́ látẹ́kìnà tó mẹ́ra mọ́tìláì má sọ̀rọ̀ ìtinú, píríọ̀dù ẹ máa padà, ó máa reverse píríọ̀dù ẹ, wàá dẹ̀ finú ṣoyún, wàá fẹ́ ìgbọ́mọpọ̀. Bí sínú láì tààlà, àdúrà yẹn á gbà, òkè òkè lẹ́ẹ̀ máa lọ. Àtẹni tó ń forí kókó àtàkùn tó ń jẹun lójú oorun, ìbálòpọ̀ ojú oorun, abẹ́ni tó ní cancer, diabetics, asthma, tó ní stroke, abẹ́ni táyé ń dà láàmú, both natural and spiritual problem, àbí sickness kan, disease kan, ẹ contact wa, kò síbi tẹ́ ìwà tá àti lè deliver. Bẹ́ẹ̀ ni à ń lo GIG àti DHL láti deliver home and abroad. Ẹ̀yin lẹ máa sanwó delivery. Ètò àwẹ̀ wà tá a fi yanjú problem fáwọn èèyàn. Ètò àdúrà wà, ètò sàrà wà, àwọn halal powder wà yàtọ̀ sáwọn product báyìí. Àwọn halal powder wà tá a máa ṣe fún yín. Kódà tọ́rọ̀ ẹ bá gba ọ̀ǹtú, àyà odidi Al-Qur'ani ni, Yasin ni, kíní kan ni, àwọn ètò wà. Ẹ wo all in one nísìn, ikú nìkan ni all in one ò lè wò. They are all powders, ó wà effective gidi. Prevention ni, treatment ni, cure ni, kò ṣe é má ní nílé, kẹ́ ẹ máa lo ọmọdé, oyún inú lè lò, ọmọ kékeré lè lò, kò wà harmful, ó wà effective gidi. Òun láti nílé, òun àti miracle leaf is like first aid. Miracle leaf ṣe wí ọ̀tọ̀ọ̀tọ̀ 100 àti mọ́ ìzẹ́mìsẹ́mi la fi preserve. Ó lágbára púpọ̀ ju ìpọ̀n ìyànwó ẹsẹ̀ ìyànwó ń forí kókó látàkùn ń jẹun lójú oorun. Bẹ́ẹ̀ ni àbí wọ́n jókòó sínú womb, wọ́n jókòó sínú ovary, gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ó wà effective gidi gan. Àbẹ́yàn ń gbóòórùn àwọn ẹ̀mí òkùnkùn, ẹ bọ́ ilẹ̀kẹ́ fi ṣanra, ẹ bọ́ ilẹ̀kẹ́ sprinkle sí ṣọ́ọ̀pù yín àbínú ilé yín. Bismillah ta'ala, ìdúpẹ́ fọ́lọ́run. Ẹ gẹ́ẹ̀tì caterpillar tó bá parí píríọ̀dù ẹ, ìwọ obìnrin máa lo caterpillar ìwọ àtọkọ ẹ. Bismillah ta'ala, ẹ finú ṣoyún ẹ fẹ́ ìgbọ́mọpọ̀n. Ẹ gẹ́ẹ̀tì memory booster ìsọ̀yẹ̀ ilé àmì fọmọdé àti fún àgbàlagbà tó ń gbàgbé nǹkan, ó wà effective gidi kódà kó lọ́wọ́ ayé inú. Bulldozer met fibroid fún oyún ìju àti fún blockage tube àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ gẹ́ẹ̀tì transformer 1100 power erectile dysfunction code, ó wà effective gidi fún ẹni tó ní weak erection, weak ejaculation, low sperm count àtàwọn nǹkan bẹ́ẹ̀ lọ. So ó wà effective gidi. Ẹ gẹ́ẹ̀tì ẹ̀, ẹ wá pè wá lórí +234 810 913 1425. Kò síbi tẹ́ ìwà tá àti lè deliver fún yín o. Afàsùkò ṣàdúrà fún gbogbo ẹ̀yin fans wa, ẹ̀yin customers wa, òkè òkè lẹ́ẹ̀ máa lọ ẹ̀ ní ṣubú dànù. Àdúrà yẹn á máa gbà. Ogun tó bá ti ṣẹ́ ní ìgbésí ayé yín kò ní gbérí mọ́. Àlàáfíà àtẹ̀mí gúngùn lẹ́ẹ̀ fi lo ayé àtàrísìkí. Ẹ ní ṣàìsàn ẹyọ kan báyìí, ọlá tí tóbi Ọlọ́run. La ilaha illallah Muhammadu Rasulullah sallallahu ta'ala alaihi wa sallam. Ẹ máa rí jẹ, ẹ máa rí mu, ẹ máa rí ní, ẹ máa rí lógbó ẹ fans wa. Àyìn customers àtẹwà nílùú òyìnbó, tẹwà Nàìjíríà, ẹ ní rí wàhálà, ẹ ní rí dà, gbogbo bí tí kíbi tó rí ayọ̀ yín bá wà, Ọlọ́run àtàrí ẹ̀ wá bá yín. Ẹ contact wa, right way lẹ́wà. Gbogbo ìwọ tó ń wojú Ọlọ́run bá fọmọ, má sọ̀rọ̀ ìtinú, oṣó wà, àjẹ́ wà, ẹlẹ́bọ lóògùn wà, àṣàsí burúkú wà. Bẹ́ẹ̀ ni, ṣùgbọ́n kí ni o, àwọn ò ní ṣe kí ni, a ní fìtọ̀fọ̀gbẹ́. Bẹ́ẹ̀ ni innahu yarakum wa qabiluhu min haythu la tarawnahum yatakabbatu shaytanu minal masi. Ṣùgbọ́n gbogbo ẹ̀ náà kulli da'ila udawahu falitatlibu dawa'u lidayyikum fala tatlibu bi haram wa ma yudabbiru al-amra fasayaquluna Allah wa ma tasqutu min warakati illa ya'lamuha. Tó bá ti jẹ́ pé bẹ́ẹ̀ yẹn ni àwa ò ní fìtọ̀fọ̀gbẹ́ fún yín. Nǹkan tọ́lọ́run bá ṣe lẹ́tọ̀ọ́ la máa fi yanjú problem yìí fún yín, tẹ́ẹ̀dẹ̀ dúpẹ́ fọ́lọ́run ọba bí sinillahi ta'ala. Àdúrà wa gbà, gbogbo wa láàmà bẹ nínú kí Ọlọ́run bá títí láéláé. La hawla wala quwwata illa billahi al-ali. Ẹ pè wá fẹ́ ike ìpèníjà, àìsàn ni, disease ni, sickness ni, whatever, ẹ pè wá right way lẹ́wà. Bẹ́ẹ̀ ni ẹ rí pé dúpẹ́ fọ́lọ́run ọba bí sinillahi ta'ala. Ẹ má wò pé aspect báyìí ni wọ́n ti good, kò sí aspect tó gbé wá. Ọlọ́run ọba ló ń control ayé, gbogbo ẹ̀ ló fún wa ní mímọ̀ ẹ̀. Fásitì àlọ́ àlàdékèrè nǹkan tó lè ata àlàmú ẹ béèrè tẹ̀ bá ní mímọ̀ nípa nǹkan.
ọlọ́run ṣe dáadáa fún wa inna li zata lillahi jami'a gbogbo agbára ọlọ́run ọba lóní o má sàlámù wa ilà lè kọ́ ẹ̀.